Ajé onírè ògúngún nìsọ o. Ajé tí ń sọmọ dẹrú. Ajé tí ń tẹrú dọmọ. Ajé wa mi wá ní ìmọ̀ wa o. Ajé wa yà sílẹ̀ mi. Béèyàn lájẹ́ lẹ́yìn orí kankan. Ajé la fi ń débi gíga. Ajé dákun máa bọ̀ lọ́dọ̀ mi. Ajé dákun wá ṣọ̀rẹ́ mi. Ajé wa yà sílẹ̀ mi jẹ́ ń débi gíga. Má jẹ́ ní Ọlọ́run o kí n lè. Ẹ káàárọ̀ sí dáadáa la jí. Òní lọ́jọ́ ajé. Ọba òkè má yọ̀rọ̀ ajé kù nínú ayé gbogbo wa. Ajé Ọlọ́run ọba òkè ọba àláùrà ṣe wá ní olówó o. Dádé owó fún wa o. Owó ṣọ̀rẹ́ wa o. Ọ̀rẹ́ ìmùlẹ̀ tí ọba ni gbé láéláé aláìní yani. Tó lẹ́ẹ̀kan sí ẹ kú ojúmọ́. Ẹ kú ìyálẹ̀ta. Ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ajálẹ́. Ó yà yín lẹ́nu bá a ṣe tó gbogbo ẹ̀ tẹ̀léra wọn bẹ́ẹ̀ ni. Lórílẹ̀-èdè ibìkan ilẹ̀ wọn ṣẹ̀ṣẹ̀ mọ́ ni. Orílẹ̀-èdè ibòmíì òrùgànjọ́ ni wọ́n wà. Orílẹ̀-èdè ibòmíì ọ̀sán gangan ni wọ́n wà. Orílẹ̀-èdè ibòmíì ìrọ̀lẹ́ gẹ́gẹ́rẹ́ ni wọ́n wà. Gbogbo bí yòówù wákàtí yòówù tá a bá wà lásìkò yìí ọba òkè ọba àláùrà jáde ọba wa gbé o. Ọdẹ mẹ́ta lẹ́ran ọ̀gbọ́dọ̀ panú gbó ẹ̀ ní bá wọn pa o ẹ̀yin ìyálájé o. Ẹ̀ ní pasán ẹ̀ ní pòfo ẹ̀ ní pàdánù àpàlà àpàjèrè àpàlọ́wọ́lọ́wọ́ òun lẹ́ẹ̀ máa pa o. Ẹ̀ ní pàpàdélé ẹjọ́ ẹ̀ ní pàpàdé síbítù ẹ̀ ní pàpà bá wọn ra pósí o. Àpàlà lẹ́ẹ̀ máa pa o àpàyè lẹ́ẹ̀ sì máa pa. Tí èèyàn bá lówó lọ́wọ́ nílé ayé bí òkú léèyàn rí. Tọ́ bá ka gbogbo ìwé tọ́ ka Cambridge. Bó ṣe kàwé tó tí ọba sówó nínú ìrìn àjò ẹ̀dá gbígbó olùtọ̀hún wáyé pọnrangandan tó sì lọ pọnrangandan ni. Èèyàn lè kọ́ sí oríṣi mẹ́fà. Kọ́ba òkè ọba àláùrà kó sì yọ fíùsì àlùbáríkà kúrò ńbẹ̀. Ọlọ́run má yọ fíùsì àlùbáríkà kúrò nínú ayé wa. Tẹ́ bá bẹ lòmíì pé iṣẹ́ ọwọ́ mélòó lọ kọ́ ó lè pé iṣẹ́ ọwọ́ mẹ́rin ni mẹ́fà lòún kọ́. Ṣùgbọ́n aago kẹ̀kẹ́ ló kéré jù kò lè dára láti jó ti délé ayé. Wá gbọ́ o ìwọ bàbá olówó. Ọ̀kọ́lé ogún tọ́ ra mọ́tò ọgbọ̀n. Tóun fi mílíọ̀nù sọlá. Tóun kóríṣiríṣi obìnrin. Ayé ò ní tábà fún wa o. Ìṣẹ́jú márùn-ún láyé fi bàtẹni jẹ́. Ọgọgọ́rùn ọdún lọ́nà ọgọgọ́rùn ọdún ọmọ ẹ̀dá ádámọ̀ wọn ò lè fi tú tẹ̀dẹ̀ ẹgbẹ́ wọn ṣe. Ẹni tó lọ gun obìnrin olóbìnrin ó lè kó adùn ìṣẹ́jú márùn-ún ó lè fi sọ ògùn ayé rẹ̀ nù. Bẹ́ẹ̀ náà ní báyé bá fẹ́ pani àbí wọ́n fẹ́ gba ògùn ẹni lọ́wọ́ ẹni láàrin ìṣẹ́jú márùn-ún. Kò sí nǹkan kan tí yóò ṣẹlẹ̀ nǹkan ẹyọ kan ò lè ṣẹlẹ̀ lóòótọ́ ṣùgbọ́n nǹkan tó ju mẹ́wàá lọ yóò ṣẹlẹ̀ lẹ́yìn nǹkan ẹyọ kan. Ẹ bá rí ẹlòmíì ó ti ka mílíọ̀nù rí ó ti kọ́ àìmọye lérí ó ti lóríṣiríṣi mọ́tò rí ṣùgbọ́n ṣàdédé táyé bá tábà fún yóò sì máa ta mọ́tò yìí mórí ìdúró yóò sì máa ta ilé yóò máa ta ilẹ̀ yóò máa fi san gbèsè. Ayé ló tábà fún irú bẹ́ẹ̀ ò ní yanú ilé wa o. Ìyá téèyàn bá lọ Lọ́ńdọ̀nù àbí kọ́ńtírì yòówù téèyàn bá lọ tí ẹsẹ̀ ẹ̀dá bá lọ torí ọ̀bá lọ onítọ̀hún lọ wòran lájò ni. Ibi tí orí ẹ̀dá bá lọ tí ẹsẹ̀ bá gbabẹ̀ onítọ̀hún yóò kọ́ ọlá wálé yóò kọ́ ọlá wálé. Gbogbo ẹ̀yin tẹ́ ràjò gbogbo ibi tẹ́ bá lọ o ibi orí yín lọ ẹsẹ̀ yín ó gbabẹ̀ o. Ibi orí ẹ̀dá bá lọ tẹ́sítísẹ̀ rẹ̀ bá gbabẹ̀ èyí ní jẹ́ pé ibi tó bá kádà rẹ̀ ẹ̀dá mu. Iṣẹ́ téèyàn bá ṣe tí ó là tí ò lówó lọ́wọ́ ń bẹ̀ á jẹ́ pé
ọlọ kẹ́kọ̀ọ́ ni kádàrá rẹ̀ ò gbàbẹ̀ ilé ọkọ téèyàn bá lọ tí ọ̀la tí ò lu àárọ̀ rẹ̀ ọ̀dá ọ̀sán rẹ̀ sùn ọ̀ ọjọ́ alẹ́ gan tún á dàrú ó ìrìn àjò rẹ̀ ẹsẹ̀ lọ́lọ́ orí ọ̀lọ́ bẹ̀ ẹ wá gbọ́ o kí láǹfààní kéèyàn rajà 200 million kẹ́nìkan kan máa yàwájú ẹ̀ ayé ọ̀mà ní mọ́ wa lójú aburú tí ayé bá mọ́ ni lójú aburú kò ní rẹ́ni yàwájú ọ̀dọ̀ rẹ̀ wọ́n sì kọjá wájú ọ̀dọ̀ rẹ̀ ọjà wà mí wọn ní àárí wọ́n sì mọ́ lójú tẹ́kí ẹni tó kágolo rọ́ọ̀bù kalẹ̀ sí mbẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn ni wọ́n tún máa fi pé ọjà yìí ń kọ́ àní ọ̀wà ìyá tó wà lábẹ́ èsì kò sì rẹ́ni bá yá bẹ̀ ọlọ́run ò ní ṣe gbogbo yín ní apàṣẹ mọ́ta o gbogbo ẹ̀yin ìyálájé àpàdìrì lẹ́ẹ̀pa o gbogbo ẹ̀yin bàbá lọ́jà ẹ̀yin tẹ tòmátò kalẹ̀ èsì ní ìyọwó mi kò ní déwájú yín o wùtìwùtì ọlọ́run á máa da ẹni bí ọlá ẹni bí ọlà ọlọ́run á máa dà wọ́n gìrìgìrì wá sọ́dọ̀ yín o tó ọ̀rẹ́ mi yé dààmú ara rẹ kiri mọ́ níjọ́ ẹ̀ tí ń gérí òkú tẹ́ ẹ̀ tí ń lọ́wọ́ tẹ́ ń lẹ́sẹ̀ ẹ̀ lówó tó Dangote rí wọ́n rẹ́ nìkan kó gérí òkú kó lówó ju Dangote lọ́njẹ́ ẹ̀ tí ń ge fòkú olókùú lẹ̀ òkú tá ń lọ gérí rẹ̀ tá ń lọ gẹ́sẹ̀ rẹ̀ òkú náà jẹ gbèsè ó tó kù òkú tó jẹ́wọ́ alájẹmásùn ọtún àlọ́ géwúrí rẹ̀ gbèsè dànà mélòó gbèsè dànà méjì. Gbogbo sẹ́tú gbogbo wa bá àìmáfẹ́ sẹ́ẹ̀sẹ̀ àìmáfàdúrà àgbà ló kó bọ́pọ̀lọpọ̀ ènìyàn tó fi fògo ara rẹ̀ tọrẹ ẹ̀ wá gbọ́ o ẹ jẹun fún yín ní sáyẹ́ǹsì àwọn bàbá wa kan ajé oníṣọ̀ọ̀bù òjì gbogbo òṣèdá ló lè lò lọ́wọ́ ike funfun kò kó ajé sí kọ́pọ̀ omi odò tí ègbẹ ẹ̀bù sí o lè wá bọ́kẹ́tì ńláńlá bù sí àádà sínú àmù omi yìí ẹ máa bù wẹ̀ dáadáa tó o bá ń bomi ajé wẹ̀ nǹkan máa tutù fún ọ tó o bá ń fara kójà káríwọ̀ yóò dohun gbàgbé tó o bá lẹ́ni ìkórira yóò dohun gbàgbé omi ajé omi orí ajé tí o bá ń fi omi tájé wà lórí rẹ̀ tó o bá fi ń wẹ̀ ọfà yóò lè bá ọ o àṣírí ni eléyìí kì í sóògùn àṣírí ni ajé táwọn wọn ń gbé káàkiri ṣé ajé olókùn yẹn náà wà ní wọn ń gbà bó ṣe rí ni mo sọ fún ọ yẹn ẹni ọmọ yìí ọmọ òun ẹni ọmọ tọ̀hún òsì mọ́ tì yín lọ́ọ́ mú ajé gbogbo ẹ̀yin babalájé ẹ̀yin ìyá lọ́jà ẹ lọ wá ajé kọ́pọ̀ ẹ pa pẹ́pẹ́pẹ́ ẹ lọ kókó náà lọ́múlọ́mú kò sẹ́gbẹ́ kan ewé ọ̀là ẹ lọ lọ́múlọ́mú ẹ kò sẹ́gbẹ́ kan èèpo ogi sápó ẹ lọ lọ́múlọ́mú ẹ kò sẹ́gbẹ́ kan egbò wówó egbò igi wówó ẹ lọ lọ́múlọ́mú ẹ kó sẹ́gbẹ́ kan ewé ajé sẹ́wẹ́ kan bẹ tí ń gbé ewé ajé ń bẹ òun náà ní jẹ́wé sẹ́fẹ́ fún tàbí kò ní ewé sẹ́fún ó rí òdòdó funfun yọpọ̀ ní gbogbo ara ẹ̀ báyìí ewé sẹ́fẹ́ fún tàbí ewé sẹ́fún òun náà léwé ajé lọ lọ́múlọ́mú kó sẹ́gbẹ́ kan ewé sáwéré pèpè tòun tòdòdó pupa orí rẹ̀ ìbáàjẹ́ tútù lórí ìbáàjẹ́ gbígbẹ lọ lọ́múlọ́mú kò sẹ́gbẹ́ kan ìmí ọjọ́ òríjínà èyí tó green dáadáa lọ lọ́múlọ́mú kò sẹ́gbẹ́ kan ọwọ́ alọ́ wá ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì ẹ bèrè lọ́wọ́ àwọn tí ń tọ́gẹ̀dẹ̀ àwọn àgbàlagbà tí ń tọ́gẹ̀dẹ̀ ni wọ́n dá mọ̀ ó ṣe bùnkùbùnkù báyìí ó yàtọ̀ sáwọn ọ̀gẹ̀dẹ̀ ìgbàlódé yìí ó yàtọ̀ ẹ wá lọ ẹgún gbogbo ẹ̀ pọ̀ ẹgún gbogbo ẹ̀ pọ̀ tẹ́ bá fi gún gbogbo ẹ̀ pọ̀ ẹ fi ọṣẹ kó
tẹ́ bá ti wá fọṣẹ kó èyíkéyìí ọṣẹ tó bá fẹ́ràn ni ó fi kó sínú òkè funfun tàbí kó sínú àwo funfun lọ́fíńdà tó bá wù ọ́ ni ó fi pò ó. O lè lo 6 flower, o lè lo dàndùálà, o lè lo bíntù, èyí ìwọ tó bá láìkì sáfipò. Máa wí ọṣẹ yìí ni ọmọ èkéwé àgbàlagbà wẹ̀ ẹ máa bu ara. Ọlọ́run ò ní ṣe gbogbo wa ní apá ọba tí ń lo eléyìí ó ti tó ọmọ àlò lọ dé ọjà rẹ. Ọlọ́run ò ní ṣe gbogbo wa ní apàtẹ́mátà. Àkíyèsí kan wá rèé o. Mo gbàgbé ohun èlò kan ìsìn gbọ́dọ̀ fi ṣàbòsí fún yín. Tàǹgìrì tọ́kajé tàǹgìrì tútù tọ́kajé ìtumọ̀ tọ́kajé ni pé tó fín dáadáa tí funfun ara rẹ̀ pọ̀ dáadáa ẹ lè fi bíléèdì há tàbí kẹ́ fi ọ̀bẹ kẹ́ fi há. Tàǹgìrì èpo tẹ há lára tàǹgìrì ẹ lọ́mú náà lọ́múlọ́mú ẹ pò papọ̀ ní o ọkàn mi fò ní o torí pé onígbàgbé lọ́lọ́run sáwọ́ ènìyàn òun ni mo ti sọ yìí o kò dímọ́ o ó ti pé o. Ìwọ tó bá wá fẹ́ràn ọṣẹ kí ló lè lò? Bù sínú ìpara tó bá fẹ́ ń para. Pòó mọ̀ para ọmọ ìpara ayé àtijọ́ jẹ́ẹ̀tì làwọn bàbá wa máa lò ìpara jẹ́ẹ̀tì funfun báyìí. Sẹ́ni tí bàbá wa rí para jẹ́ẹ̀tì o lè làdí àgbọn. Bọ́jà wọn para ilé ìbò tí wọ́n ń lò ní dàásì. Bọ́jà yìí tẹ̀ ń pilẹ̀ ṣe tẹ̀ máa bíúdì fúnra yín dàálù. Tọ́wọ́ wa jẹ́ pé pàfúùmù lọ fẹ́ dà sí o lè ra Tony Montana oríṣiríṣi àwọn pẹfúùmù St. Michael ní Glory ní Grace ní àwọn pẹfúùmù lóríṣiríṣi bẹ́ẹ̀ dà á sínú rẹ̀ ọmọ abù sínú ẹ̀ a máa fi wọ́n ibi ìtajà ẹni tá a bá ń lọ ilé lálẹ́ tó bá tún dé láàárọ̀ ó tún fi wọn bẹ̀ mo fi Ọlọ́run ọba búra yẹ pé owó sì máa tà. Ǹjẹ́ gbogbo ohun tá a kà kalẹ̀ ǹjẹ́ nǹkan àlejànú wà mẹ́? Ǹjẹ́ wọ́n òkú wà mẹ́? Ǹjẹ́ sí òkú wà mẹ́? Ọlọ́run ní já bá wọn lò láéláé bí ẹ bá ń lo àrà ọdẹ. Tó o bá wá wà ní orílẹ̀-èdè tó jẹ́ pé ò lè rí gbogbo ewé yìí ń kọ́ ọ̀nà wo ló lè gbà lò ó? Lọ́ọ́ wá ajé yìí lásán lọ́. Ọ wàá lọ wá ọ̀gẹ̀dẹ̀ tẹ́ ẹ̀ máa ń jẹ lórílẹ̀-èdè yẹn. Banana ni o kìí ṣe plantain ni o ẹ mọ̀ pé plantain lọ̀gẹ̀dẹ̀ dòdò banana òun lọ̀gẹ̀dẹ̀ kéékèèké èyí tó bá pọ́n rẹ̀ dáadáa ọ̀yà gun mọ́ṣẹ́ gún méjèèjì pọ̀ kó sínú òkè tàbí nínú àwo tàbí nínú gíláàsì kó máa bù ẹ̀ ara ọ̀dọ̀ lọ́gbọ́n ọ̀rọ̀ wọ́n mú gbogbo nǹkan lọ ní gbẹdẹmukẹ. Sáyẹ́ǹsì àwọn bàbá wa nìyí tí wọ́n máa ń lò láyé àtijọ́ tí gbogbo nǹkan wọn fi ń dò sí ń dán wọn èyí wà wá kú wa káàkiri. Àrà ọdẹ gbogbo wa o òní lọ́jọ́ ajé o ajé ọba wa gbé oní sábàbí oore wa kò ní kọjú ìjàdá wa olé oore wa yóò wà wá rí ni òjò kì í rọ̀ kọ́kà sí ilẹ̀ gbogbo bí olóore kálukú wa bá wà yóò ṣàwárí wa ní o ajé ò ní fi wá ṣọ̀tá o Elédùà ò ní fà wá náà ṣọ̀tá ajé o porogodo ayé ò ní lù fún ajé o àní bá wọn pawó ẹjọ́ àní pawó ẹkún àní pawó kóòtù àní pawó ọsibítù àpàlà àpakọ́lé àpagbére gbogbo ṣe gbére dáadáa ṣe oore ìfọ̀kànbalẹ̀ oore láéláé àní lulẹ̀ tá gbàǹjo àní lumọ́tò tá gbàǹjo gbogbo nǹkan wa yóò máa lọ ní gbẹdẹmukẹ èmi ọmọ yín náà ní o Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala àtúmọ̀ àlálọ́lọ́kan ọ̀jọ̀ kan ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí WhatsApp group 08032983298 08089038658 nọ́mbà kejì nìyẹn 08032983298 08089038658 má fi WhatsApp kọ pè mí o sì má fi mẹ́sẹ̀gì ilẹ̀ fún mi o ẹ lọ darapọ̀ mọ́ wa ẹ fẹ́ bẹ̀rẹ̀ lórí àkọsẹ̀jáyé yín ni àrùn ọlọ́jọ́ pípẹ́ lẹ fẹ́ tọ́jú ni àbí nǹkan kan lẹ fẹ́ bẹ̀rẹ̀ fún wa ẹ kàn sí wa lórí WhatsApp group àdúrà gbogbo wọ́n gbà o yá yẹ wá o kò ní yẹ ẹ lẹ̀ fún wa o ọdọ olúkà kìtìbó
oṣù olólóhùn ò ní já nísìmí ilẹ̀ máa lanu kó gbé wọn mì àjẹ́ olólóhùn ò ní já nísìmí ilẹ̀ lanu máa gbé wọn mì ó di ọ̀pọ̀rọ̀ gẹ́gẹ́ ojúmọ́mọ́ lónìí o ọ̀nà wọ́ọ́là fowó ọ̀nà wọ́ọ́là fọmọ ọlọ́dúà yọ̀yọ̀ ìbànújẹ́ kúrò nínú ọ̀rọ̀ wa o ẹ sọ pé àmín tí mẹ́sẹ̀gì yìí bá ti dọ́dọ̀ rẹ má dáa gbọ́ o pin kọ́ kárí ilé ìwọ ìyàwó gbọ́ ariwo tó ń pa yìí ti tó gbogbo ẹ̀yin ìyá lọ́jà ẹ gbọ́ àǹfààní wà ń bẹ fún yín kí a ni wọ́n ń wí eléyìí èsì kí ni wọ́n ń wí ní tó ṣe ọ́ láǹfààní ni ní tó ṣe ọ́ láǹfààní ni má dìlítì ẹ o olóore rẹ ò ní dìlítì rẹ kó nù ìwé ìrántí o aláàánú jùlọ lódùà oore wa ti kàn wá lónìí o òdùwà wa fi lé wa lọ́wọ́ o má bèrè wa ṣàkúnlé fọ́ọ̀mù ẹlòmíì o ire kàbìtì. Owó náà dákun wá sọ̀rẹ́ mi, ajé máa bọ̀ sọ́dẹ̀dẹ̀ mi. Ajé o, ajé onírẹ̀ ògúngún nìsọ̀ o, ajé tí ń sọmọ dẹrú, ajé tí ń ṣẹrú dọmọ, ajé wa mi wá ní ìmọ̀ wa o. Lẹ́yìn ọlájẹ́ lẹ́yìn òní kankan, ajé wa yà sílẹ̀ mi, ajé jẹ́ ní ọlá.